ẹ̀yin ènìyàn wa ọpẹ́ o àwọn nǹkan tá a ti ní kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa kọ́ máa ṣe fún wọn rèé láti èyí ọjọ́ yìí ọwọ́ àwọn agro ranger nípínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ìsẹ́yìn ó tẹ àwọn agbésùmọ̀mí o wọ́n pa wọ́n pàkúpà ni wọ́n ṣe wọ́n báyìí bí ọṣẹ ṣe ń ṣe ojú ni ẹ̀yin ènìyàn wa òun lè bá wa wò yìí ní ìlú ìsẹ́yìn ni o wọ́n ti ń lọ wọ́n fẹ́ lọ ká wọn mọ́ ní ọ́fíìsì àwọn agro ranger níbi tí wọ́n wà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń wá tí wọ́n á wá kọlu ọgbà ológun wọ́n á kọlu ọgbà àwọn aṣọ́gbó ìyẹn ni wọ́n ti bá wá ṣùgbọ́n nítọ̀tẹ̀ tí wọ́n wá ẹ wo ọwọ́ pálábá wọn ségi àwọn agro ranger ẹ bá wa máa gbé kùndùsì fún wọn lọ́ndà comment section iṣẹ́ gidi ni wọ́n ṣe yìí o tí wọ́n bá ṣiṣẹ́ ká sọ wípé wọ́n ṣiṣẹ́ torí eléyìí a sọ wípé kí wọ́n máa mú wọn àti arrest wọn lójú ẹsẹ̀ báyìí ni wọ́n ṣe fún wọn tààràtààrà ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé bí wọ́n ṣe mú wọn tí wọ́n mú balẹ̀ nínú wọn yẹn wọ́n ní bí àwọn ṣe mú wọn balẹ̀ wọ́n ní àwọn kọmíṣánná ìpínlẹ̀ ọ̀yọ́ àti DPO ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní wọ́n rìn sí ó wá ku ènìyàn kan òun náà ó wà ńlẹ̀ ńbẹ̀ tí wọn ò tí ì mú balẹ̀ ẹni tó wá kù tí wọn ò tí ì mú balẹ̀ yẹn wọ́n wá ní àwọn kọmíṣánná ọlọ́pàá o àwọn DPO ọlọ́pàá o wọ́n rìn sí wọ́n dá wọn dúró ẹ wo ẹni tó kù yẹn a fẹ́ gbọ́ story bí ẹ ṣe ṣe àwọn tí wọ́n ṣe sílẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe ṣe wọ́n kí ló ṣẹlẹ̀ ẹ̀yin kọmíṣánná ẹ̀yin DPO ṣé ọmọ Yorùbá ni DPO yẹn tàbí Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a fẹ́ mọrú DPO tó wà lọ́yọ̀ọ́ a fẹ́ mọrú kọmíṣánná tó wà lọ́yọ̀ọ́ tó ń sọ wípé wọ́n rìn sí yẹn ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ti mú wọn balẹ̀ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ lẹ́nu àwọn ẹlẹ́ṣọ́ ààbò agro ranger tó wà lọ́yọ̀ọ́ nílùú Ìsẹ́yìn ẹ kú iṣẹ́ takuntakun ẹ máa ṣe fún wọn tààràtààrà tẹ́ ẹ bá ti mú wọn ẹ ṣe wọn bí ọṣẹ ṣe ń ṣe ojú ni ẹ̀yin ènìyàn wa fọ́nrán yìí a fi àwọn díẹ̀ a fi hàn wá àwọn ìwọ̀nba ibi tó ṣe ń fi hàn ní orí ìkànnì yìí fídíò tó kù àwọn ibi tí ẹ̀jẹ̀ wà bí wọ́n ṣe mú wọn balẹ̀ tí wọ́n mú wọn balẹ̀ gidi tí wọ́n wà nínú àgbàrá ẹ̀jẹ̀ a ní lè lo ibẹ̀ ní orí ìkànnì yìí ẹ lọ sí orí ìkànnì wa Àṣàkẹ́ TV Telegram ẹ rí àwọn fọ́nrán tó kù ṣùgbọ́n ìwọ̀nba ilé tí a lè play tí ó ṣe é hàn ní orí ìkànnì yìí ẹ jẹ́ ká gbọ́ kẹ́ bá wa wo bí wọ́n ṣe ṣe wọ́n. ètò yìnbọn mọ́ wa ni tó fẹ́ pa wá ọ̀gá kátírì ti bá ẹ̀ náà a jẹ̀ ti retrieve ìbọn ọwọ́ ẹ̀. wọ́n náà wọ́n gba ìbọn ọwọ́ wọn ó wà nílẹ̀ òun rèé nílẹ̀ ọwọ́ bá. arrest méjì bet area command ọlọ́pàá àti DPO on their way láti wá bá wọn gbé táwọn. area commander ọlọ́pàá ọmọ boni tó wá bá yín tẹ wá ṣe ẹyọkan tó out of four èèyàn kan tí ẹ̀kọ́ ni wọ́n ti kú so arrest méjì bet area command ọlọ́pàá àti DPO on their way láti wá bá wọn gbé táwọn. out of four èèyàn kan tí ẹ̀kọ́ ni wọ́n ti kú so arrest méjì bet area command ọlọ́pàá àti DPO on their way láti wá bá wọn gbé táwọn.
out of 4 èèyàn kan ni wọ́n ti kú. ṣé bẹ́ẹ̀ wá gbọ́ bẹ́ẹ̀ yẹn wípé nínú àwọn mẹ́rin yẹn ni wọ́n ya wá sí ọ̀dọ̀ àwọn agro ranger ní Ìsẹ́yìn. Wọ́n ní out of 4 ẹnìkan ti kú, àwọn àrẹ́sì 2, so ẹnìkan tó kù ńkọ́ 2 àtẹyọkan ó jẹ́ 3, so bí èèyàn 2 ló ti kú torí fọ́nrán tá à ń wò yìí wọ́n ṣáà wà nílẹ̀, àwọn rèé nílẹ̀ ńlẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé àwọn agro ranger wọn ò bá wọn fẹ̀yìn rárá, wọ́n ṣetán àti mú wọn balẹ̀ lẹ́ẹ̀kan ní gbogbo wọn, wọ́n bá pé 50 wọ́n ṣetán àti mú wọn balẹ̀. Ṣùgbọ́n báwo wá ni wípé bí báwọn ṣe mú wọn balẹ̀ ní àwọn area commander àti DPO ọlọ́pàá rìn sí. So ṣé DPO ọlọ́pàá ló wá sọ wípé àwọn méjì tẹ́ ẹ so mọ́lẹ̀ yìí o tá à ń wò yìí o wípé kẹ́ ẹ má fọwọ́ kàn wọ́n mọ́ ni, àbí kí lẹ̀ ń gbìyànjú láti sọ? Ẹ jẹ́ ká fúnra nílẹ̀ Yorùbá o, ìfúnra lóògùn àgbà o, pánsá ò fúnra pánsá já síná, àjà ò fúnra àjà jì, bí onílé ò bá fúnra olè ló máa kó lọ o. Olè ò wá láti gbàlà o bí kò ṣe láti jí àti láti pààrọ̀. Àwọn eléyìí, àwọn agbésùmọ̀mí Fúlàní yìí, wọn ò wá láti bá anybody rẹ́rìn. So ìgbà tó ti lè wá tí Ọlọ́run dẹ̀ wá fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò agro ranger ṣe yẹn, mi ò rò bó yẹ kí wọ́n sọ wípé DPO kan àbí area commander kan àbí kinní kan ọ̀gá ọlọ́pàá kan ó rìn sí. Ọ̀gá ọlọ́pàá tó rìn sí ẹ̀gọ́ ló yẹ kó tẹ̀ kó sọ fún ipò yá ẹ clear wọn tó bá ní kọ̀lọ̀fín nínú o. Ọmọ bo ni DPO, ọmọ bo ni area commander, kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ní Ìsẹ́yìn? Ibẹ̀ ni ọwọ́ ti ba àwọn agbésùmọ̀mí yìí. Ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá, ṣé tó bá ti mú agbésùmọ̀mí ẹ̀yin fẹ́ kó máa fọwọ́ ra wọn lórí ni? Ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda àwọn vigilante, àwọn agro ranger, àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó jẹ́ ti ìbílẹ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ yàtọ̀ sí àpapọ̀ ti Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ti Nàìjíríà ni, àbí? Eléyìí tó bá ti jẹ́ ti ìbílẹ̀ gbogbo ẹ̀ pátápátá tó bá ti fẹ́ ṣe é pé wọ́n mú àwọn ọ̀daràn wọ́n fẹ́ mú wọn balẹ̀, ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá tàbí iléeṣẹ́ ológun ẹ má dì wọ́n lọ́wọ́ mú, torí ará ìlú mẹ̀kúnnù àwa la mọyì àwọn èèyàn tí wọ́n ti mú balẹ̀. Ṣé ní Ọ̀yọ́ ni ní oṣù tó kọjá wọ́n ì mú bàbá kan balẹ̀, ọ̀tún ọba àbí balógun ọ̀tún tí wọ́n mú balẹ̀ ńbẹ̀ nínú oko tòmátò wọn. Ìyá 72 years old tí wọ́n dúnbú tí wọ́n yọ ìfun wọn tí wọ́n fi bálájọṣepọ̀, ṣé kí wọn kì í ṣe èèyàn ni? Ṣé ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ti pa lẹ́yìn ìgbà yẹn ni? Wọ́n ń pa ará ìlú ò lọ síwájú, kò sí ètò ààbò, kò sí nǹkan kan. Tí ọwọ́ bá ti bà wọ́n, ìdájọ́ ojú ẹsẹ̀ ni kí wọ́n máa ṣe fún wọn, torí tí wọ́n bá sọ pé wọ́n ń rí àrẹ́sì wọn eléyìí tó wà ńlẹ̀ yẹn báyìí àpadà mọ sítórì tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Ẹ̀yin agro ranger, ọwọ́ tí ẹ gbé yẹn wípé tẹ́ ẹ bá ti mú wọn tẹ́ ẹ ṣe kinní yẹn fún wọn ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ẹ má dí agro ranger lọ́wọ́ mú o, ẹ má dì wọ́n lọ́wọ́ mú iṣẹ́ wọn o. Ètò ààbò la ní ká pèsè sínú ìlú kí ọkùnrin kálukú kó balẹ̀. Bàbá wa Olúbàdàn, ẹ kú iṣẹ́ takuntakun, Elédùmarè á fún gbogbo wa ṣe. Aláàfin Ọ̀yọ́, a kí gbogbo yín o. Ọ̀ọ́nìrìṣà, gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ irú ìgbésẹ̀ yìí la ní ká gbé láti yọjọ́ yìí wípé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ó gbọ́dọ̀ wà kákàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá ti mú wọn kò no mercy, kò sáànú. Ẹni tó bá ti mú agbésùn tó bá ti mú, ẹ jẹ́ kí wọ́n ṣe ìdájọ́ ọwọ́ fún wọn, torí a ti padà wá rí wípé tó bá padà kó wọn lọ, ìbàjẹ́ police station, ìbàjẹ́ àgọ́ ọlọ́pàá, ìbàjẹ́ wípé ọmọ ogun náà ló padà rí wọn mú tí wọ́n sọ wípé wọ́n kó wọn, wọ́n padà máa rehabilitate wọn ni, wọ́n padà sọ wọ́n di prodigal son ni. So àwọn tó jẹ́ vigilante ẹlẹ́ṣọ́ ààbò tilẹ̀ Yorùbá tó bá ti mú wọn, ẹ má dì wọ́n lọ́wọ́ mú, ẹ jẹ́ kí wọ́n ṣe kinní yẹn fún wọn tààràtàrà. Ẹ wo ẹ̀yin yan afọ́rọ̀ yẹn níbi tí wọ́n ti mú wọn balẹ̀. Ẹ ń gbọ́ nísìnyí wípé brọ́dà wa kan sọ bẹ́ẹ̀ wípé eléyìí ló yìnbọn fáwọn, eléyìí ló fẹ́ ṣá àwọn, eléyìí ló fẹ́ ṣe. Ṣé ẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn wípé wọ́n wá láti rí pé àwọn fẹ́ pa àwọn agro ranger ẹlẹ́ṣọ́ ààbò nìyẹn. Nígbà tí wọ́n dẹ̀ wá rí wípé kí ló dé lórí ilẹ̀ wa lẹ ti wá bá wa, ẹ lè ṣe yẹn fún wa kẹ́ jẹ lọ o. Àwọn náà bá dá padà fún wọn, ló bá di wípé wọ́n mú balẹ̀ nínú wọn. Ẹ wo fídíò yẹn
bí wọ́n ṣe mú balẹ̀ yẹn ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin Agro Ranger. Ó wà nínú Telegram Àṣàkẹ́ TV, ẹ rí wò níbẹ̀ bí a ṣe fẹ́ kí wọ́n máa ṣe fún wọn gẹ́lẹ́ lélẹ́yìí, torí ẹni ibi ni wọ́n ò wá fún ìdàgbàsókè inú ìlú o, wọ́n fẹ́ wá gba ìlú ni o. Torí kí ni ibi tí wọ́n lọ kọlù yẹn, kí ilé iṣẹ́ wọn, kí ni wọ́n ṣe fún wọn? Àwọn olóko á wà jẹ́jẹ́ wọn, wọ́n á lọ kọlù wọn. Olódò á wà nínú odò, wọ́n á lọ kọlù wọn. Ọlọ́jà á wà lọ́jà, wọ́n á lọ kọlù wọn. Ṣé ẹ rí pé àwọn eléyìí ẹni ibi ni wọ́n ò wá, wọn ò rẹ́rìn-ín o. Nípa bẹ́ẹ̀ Yorùbá jí má sùn. Ẹ jẹ́ kí ẹlẹ́ṣọ́ ààbò wa kó múnádóko gidi ní gbogbo inú ìlú. Ẹ wo àná báyìí tí wọ́n lọ kọlù oko government farm ní ìpínlẹ̀ Ondo, Ọbátẹ̀dó. Wọ́n dáná sun tractor jẹ́ pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ nínú oko yẹn. Èèyàn méjì péré ló ṣẹ́kù síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá tí ì rí fọ́nrán yẹn, ó wà ní Telegram wa náà, ẹ rí níbẹ̀. Kẹ́ ẹ wo nǹkan tí wọ́n ṣe fún wọn ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ti ń sọ fún àwọn yẹn wípé àníṣe ìjọba tó ń ṣe ọ̀nà, wọ́n ní ìjọba yín kàn ń ṣe ọ̀nà ní wípé àwọn làwọn ní Àkúrẹ́, àwọn làwọn nílùú. Agbésùnmọ̀mí náà ló sọ fáwọn bẹ́ẹ̀. Fídíò yẹn wà nínú Telegram, kẹ́ lọ wò ń bẹ̀. Ẹ̀yin yẹn wá jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Àwọn Agro Ranger yìí wọ́n kú iṣẹ́ o, ẹ túbọ̀ bá wa tẹ̀síwájú bẹ́ẹ̀. Àní ẹlẹ́ṣọ́ ààbò ti wa la nílò. Àwa la lè pèsè ètò ààbò fúnra wa. Àwa la lè pèsè ètò ààbò fúnra wa. Ẹ tú àwọn èèyàn lẹ̀. Ẹ má di àwọn Agro Ranger lọ́wọ́ mú. Ẹ̀yin ọlọ́pàá, ẹ jẹ́ bá wa pín ètò ìkókọ DPO yẹn lára. Kí ló dé? Kí lẹ ní kí wọ́n fi lẹ̀ fún? Ẹ̀yin Agro Ranger, ẹ má sun àsùnpìyẹ o. Tójú tìyẹ báyìí ni àparò fi ṣọ́rí o. Ẹ wà lójúfò o. Lákọ báyìí ni kẹ́ wà bí ìbọn. Èdùmàrè á ràn wá lọ́wọ́. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show ní orí ìkànnì wa níbí. A ní ká fi tó wa létí ni bí ọwọ́ ṣe bà wọ́n ní Ìsẹ́yìn ní ìlú Ọ̀yọ́. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, ẹ jẹ́ ká gbáradì, ká gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ àwọn ìkà, àwọn ẹni bí wọ̀nyí. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ má wàgbé láti máa wo àwọn ìròyìn tá a bá ń gbé síta lórí ashaketvnews.com. Ẹ máa bá wa fi èròǹgbà yín síbẹ̀ o. Ẹ máa tẹ̀lé wa ní orí àwọn ìkànnì wa náà tó kù. Ẹ subscribe sórí YouTube channel wa, Àṣàkẹ́ TV News, Àṣàkẹ́ TV show. Olódùwà á gbè wá o láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.